Àkókò tó wà yìí láti ṣe ìbúra fún olórí ìjọba adelé ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Èmi Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ fi tọkàntọkàn ṣèlérí jẹ́jẹ́ dá májẹ̀mú pẹ̀lú orúkọ Ọlọ́run alágbára wípé èmi yóò sin àwọn ojúlówó ọmọ Yorùbá ti orílẹ̀-èdè Yorùbá olómìnira nípa lílo àwọn agbára olórí ìjọba adelé ti orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa. Èmi yóò olóòótọ́ sí orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa àti àwọn ojúlówó ọmọ Yorùbá lápapọ̀. Èmi yóò sì fi tọkàntọkàn ṣe àwọn iṣẹ́ àti ojúṣe ẹ̀tọ́ àwọn ojúlówó ọmọ Yorùbá lápapọ̀. Ni yóò máa jẹ́ ìtọ̀nà sí ìṣiṣẹ́ mi. Àti ìṣe mi. Yorùbá ni àkọ́kọ́. Èmi yóò jẹ́ olódodo. Sí àwọn àgbékalẹ̀ mímọ́. Ètò ìṣèjọba ti orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa. Èmi yóò sì dáàbò bo ìdáǹdè orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa. Òmìnira rẹ̀. Àti àwọn agbègbè rẹ̀. Èmi yóò sì dáàbò bo àwọn ẹ̀mí. Àwọn ohun ìní. Ìtúsílẹ̀. Àwọn ohun àmúṣọrọ̀. Ògo. Àjogúnbá. Àṣà. Ìtàn. Èdè. Ìdánimọ̀. Àti ilẹ̀ baba ńlá ojúlówó ọmọ Yorùbá lápapọ̀. Èmi yóò ṣe ìgbélárugẹ àwọn ìrànlọ́wọ́. Àti ààbò àwọn ènìyàn. Èmi yóò sì ṣe ètò ààbò. Tó péye fún orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa. Mo sì tún ṣe ìlérí wípé. Èmi kò ní dalẹ̀ ìgbàgbọ́ tí àwọn ènìyàn mi ní sí mi. Tí mo bá da májẹ̀mú tí mo dá lónìí. Èmi ti ṣetán láti fa ara mi kalẹ̀. Fún ìjìyà tó nípọn. Láti ọwọ́ orílẹ̀-èdè mi Yorùbá. Èyí ni májẹ̀mú mi. Kí Ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. Ní báyìí, a máa tẹ́tí sílẹ̀ fún ọ̀rọ̀ àkọ́sọ olórí ìjọba adelé ti orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa. Ọjọ́ Ẹtì, oṣù kẹrin, ọjọ́ 12, ẹgbẹ̀rún ọdún 2023. Ọjọ́ ọ̀rọ̀ adelé tó dúró lórí àánú Ọlọ́run. Mo kí gbogbo ọmọ nílẹ̀ Yorùbá IYP káàkiri gbogbo àgbáyé. Orúkọ tèmi ni Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ. Mo kí yín wípé ẹ kú oríire gbogbo ẹ̀yin ọmọ nílẹ̀ Yorùbá IYP, torí pé ìjọba orílẹ̀-èdè olómìnira Yorùbá DRY ti fi ẹsẹ̀ múlẹ̀, ó sì ti wọlé, ó sì ti dé. Ẹ bẹ̀rẹ̀ sí ní máa yọ̀ nítorí pé òní tó jẹ́ ọjọ́ Ẹtì, oṣù kẹrin, ọjọ́ 12, ẹgbẹ̀rún ọdún 2023 ni ó wọlé dé. Gbogbo ẹnikẹ́ni wa ní láti mọ̀ wípé ilẹ̀ àwọn baba ńlá wa, ilẹ̀ wa ni. A sì ti ṣetán láti gbóhùn ìní wa láti òní yìí títí ayé máa fi parẹ́. Ní báyìí tí ìjọba adelé ti wọlé dé láti sin àwọn ọmọ nílẹ̀ Yorùbá IYP ti orílẹ̀-èdè olómìnira Yorùbá DRY, àǹfààní máa wà lóríṣiríṣi
tí a máa ṣe ìfilọ́lẹ̀ rẹ̀. Àsìkò wa ti tó láti máa bẹ̀rẹ̀ sí ní jẹ̀gbádùn ìbùkún tabua, àlùmọ́nì ohun èlò ilẹ̀, ọrọ̀ àdáyébá àti àwọn òṣìṣẹ́ onímọ̀ ènìyàn tí Ọlọ́run alágbára jùlọ fi bùkún wa lọ́pọ̀ yanturu lórí ilẹ̀ àwọn baba ńlá wa. Níwàyí, gbogbo ilé ẹ̀kọ́ gbogbogbò àti ilé ẹ̀kọ́ aládàáni bẹ̀rẹ̀ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí ó fi lọ dé ilé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ tó tún fi dé ilé ẹ̀kọ́ gíga ìgboyà àkọ́kọ́ tó wà ní gbogbo olú ìlú méjèèje ti orílẹ̀-èdè olómìnira Yorùbá DRY ni a ti tìpa láti òní lọ.